A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi ọwọ́ ṣìkún òfin mú Chief Financial Officer àná CFO fún iléeṣẹ́ epo NNPCL Umar Isa lórí ẹ̀sùn $7.2 billion owó jìbìtì tí wọ́n tọpinpin dé àtúnṣe ibi ìfọpo Kaduna, Warri àti Port Harcourt. Bákan náà ni àjọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Jimoh Ọlásùnkànmí tí í ṣe adarí àná fún ibi ìfọpo Warri. Bí a kò bá gbàgbé wípé Isa gẹ́gẹ́ bí CFO ni ó ṣe agbátẹrù bí wọ́n ṣe yọ̀ǹda owó fún àtúnṣe àwọn ibi ìfọpo mẹ́tẹ̀ẹ̀ta. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé òun pẹ̀lú àwọn ọ̀gá-lọ́gàá mìíràn tí wọ́n jọ lọ́wọ́ nínú àtúnṣe àwọn ìfọpo pẹ̀lú àwọn iṣẹ́ àkànṣe mìíràn tí ó ṣe gbòógì láàrin iléeṣẹ́ NNPCL ni wọ́n ń ṣe ìwádìí wọn lọ́wọ́ lórí ẹ̀sùn àṣìlò agbára, ìwà ìbàjẹ́, dídarí owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn òṣìṣẹ́ yòókù láti rí adarí ibi ìfọpo Warri Túndé Bákàrè, adarí àná fún ti Port Harcourt Ahmed Dikko àti Ibrahim Onaja. Títí di àsìkò ìkóròyìnjọ, agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé kò tíì fèsì sí ìpè tàbí àtẹ̀jíṣẹ́ láti gbọ́ ti ẹnu rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Comrade Philip Shaibu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò adarí gbogbogbò fún àjọ National Institute for Sport (NIS) ti lọ àṣeyọrí yìí mọ́ ẹ̀bùn láti òkè wá Divine Favour níbi ìsìn ìdúpẹ́ tí ó wáyé ní ìjọ Àgùdà St. Paul, ojúnà Airport, ìlú Benin ní ọjọ́ Àìkú. Ní igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Edo ti fi ìdùnnú rẹ̀ hàn sí Ààrẹ Bọ́lá Tinubu fún àǹfààní tí ó fún un láti darí kí ó tún ṣe àtúpalẹ̀ NIS. Shaibu fi àfojúsùn rẹ̀ hàn lórí iṣẹ́ tí wọ́n gbé lé lọ́wọ́ láti jẹ́ kí ó lọ pẹ̀lú èròǹgbà Ààrẹ Tinubu fún ìrètí ìgbé ayé ọ̀la Renewed Hope Agenda tí ó là kalẹ̀. Igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Honorable Dennis Idahosa kí Shaibu kú oríire bí ó ti fi ìgboyà rẹ̀ hàn wípé Shaibu kájú ẹ̀ láti ṣe àṣeyọrí nínú iṣẹ́ tí wọ́n gbé lé lọ́wọ́. Shaibu wá fi dá gbogbo àwọn tí wọ́n wà níbi ìsìn ìdúpẹ́ yìí lójú wípé àtòun àti Idahosa yóò jẹ́ aṣojú rere fún ìpínlẹ̀ Edo. Lára àwọn tí ó wà níbi ìsìn ìdúpẹ́ yìí láti rí Dennis Idahosa, olórí òṣìṣẹ́ àná fún ìjọba ìpínlẹ̀ Edo Honorable Taiwo Akerele, Honorable Donald Okogbe tó ń ṣaṣojú constituency kejì fún Àkókò Ẹdó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn èyí ni wẹ̀jẹwẹ̀mu wáyé ní ilé Shaibu láàrin ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Ondo tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn ti ṣàlàyé lánàá wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀kan lára àwọn afurasí tí ó ṣekú pa alága wọ́ọ̀dù ẹgbẹ́ òṣèlú APC Nelson Adégbóyègí lẹ́yìn tí wọ́n jí i gbé ní ẹnubodè oko rẹ̀ tí ó wà ní ojúnà Ìfọ̀n sí Ọ̀wọ̀ ní Ìfọ̀n, olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ ní oṣù tí ó kọjá. Àwọn tí ó dìhámọ́ra ogun ni wọ́n jí i gbé pẹ̀lú àwọn méjì mìíràn. Bákan náà ni àjọ Àmọ̀tẹ́kùn ní kò dín ní afurasí 32 (32) tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí oríṣiríṣi ẹ̀sùn ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀. Níbi wọ́n tẹ́ pẹpẹ àwọn afurasí ọ̀daràn wọ̀nyí sí ní olú iléeṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn lánàá ní ìlú Àkúrẹ́ ní adarí àjọ Àmọ̀tẹ́kùn Akọgun Adétúnjì Adélẹ́yẹ ti ní káàkiri ìjọba ìbílẹ̀ 18 tí ó wà ní ìpínlẹ̀ ni wọ́n ti rí àwọn wọ̀nyí ṣá. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni ẹ̀sùn ìjínigbé, ìbálòpọ̀ tipátipá, olè, ìdigunjalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adélẹ́yẹ ní afurasí tí ó ṣekú pa olóyè APC ti jẹ́wọ́ sí ìṣekúpa olóṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Akàwé-gboyè Nasir Hassan Wagini láti ẹ̀ka bàọ́lọ́jì ní Ifásitì Umaru Musa Yar'Adua ìpínlẹ̀ Katsina tí ó ń gbin ewébẹ̀
ta ewébẹ̀ Vegetables ti gba àwọn akẹ́kọ̀ọ́ àti ọ̀dọ́ nímọ̀ràn kí wọ́n gbájúmọ́ àwọn okòòwò kéékèèké yálà tí wọ́n fi ń dúró de iṣẹ́ ọ́fíìsì. Ìmọ̀ràn Hassan Waggini yìí wáyé lánàá níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN nínú ọjà ọlọ́sọ̀ọ̀sẹ̀ ní Bassari, ìpínlẹ̀ Katsina, níbi tí ó ti ń ta èrè oko. Akàwégboyè yìí ní àgbẹ̀ ni ó bí i, ó dàgbà sínú iṣẹ́ àgbẹ̀, ó sì bẹ̀rẹ̀ okòòwò èrè oko láti kékeré ayé rẹ̀. Ó ní òun di ìlúmọ̀ọ́ká lẹ́yìn tí òun gba ìgbéga sí ipò akàwégboyè. Àgbẹ̀ yìí fi ara rẹ̀ ṣe àpẹẹrẹ wípé pẹ̀lú gbogbo ìwé tí òun kà, òun tún ń ṣe irúfẹ́ iṣẹ́ báyìí. Fún ìdí èyí, kí àwọn ọ̀dọ́ gbé ìtìjú tì sí ẹ̀gbẹ́ kan. Ohun tí ó ṣe pàtàkì ni ipa tí ènìyàn ń kó láwùjọ. Kí àwọn ọ̀dọ́ dẹ́kun àti máa jókòó sílé tàbí wá iṣẹ́ kiri, kí wọ́n gbájúmọ́ iṣẹ́ àgbẹ̀ tàbí okòòwò mìíràn tí yóò máa mú owó wọlé fún wọn, kí wọ́n sì di ọ̀gá ara wọn, nítorí èyí ni ó lè mú ènìyàn ṣe àṣeyọrí láyé. Kí wọ́n gbìyànjú àti so ìwé kíkà papọ̀ mọ́ ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ fún àǹfààní ara wọn. Akẹgbẹ́ ọ̀jọ̀gbọ́n yìí kan láàrin ọjà, Malam Uzairu, ní òun fẹ́ràn àti máa wà pẹ̀lú ọ̀jọ̀gbọ́n yìí láàrin ìjà. Ó ṣe àpèjúwe rẹ̀ ní olótìítọ́ ènìyàn, oníwà ìrẹ̀lẹ̀ àti onínúure pẹ̀lú ìbáṣepọ̀ rẹ̀ láàrin àwọn ará wọn yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìpele kejì àwọn arìnrìn-àjò Hajj láti ìpínlẹ̀ Kwara ti dé padà sí ìlú Ìlọrin lẹ́yìn àṣeyọrí iṣẹ́ ìrìnàjò wọn sí ilẹ̀ Saudi Arabia. Àwọn ará Hajj tí wọ́n jẹ́ 548 pẹ̀lú olùkópa kan láti ìpínlẹ̀ Ondo àti òṣìṣẹ́ àjọ alámòjútó 3 ni wọ́n dé pẹ̀lú iléeṣẹ́ ọkọ̀ òfurufú Mars Airlines sí pápákọ̀ òfurufú Babatunde Ìdíàgbọ̀n Ìlọrin ní déédé agogo 7 kọjá ìṣẹ́jú kan ìrọ̀lẹ́. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ìpele àkọ́kọ́ 558 àwọn arìnrìn-àjò láti Kwara dé ní ọjọ́ Àbámẹ́ta, tí àpapọ̀ iye àwọn tí ó ti dé fi jẹ́ 1,106. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. National Security Adviser (NSA) Nuhu Ribadu àti Chief of Defence Staff (CDS) Christopher Musa sọ lánàá wípé ebi àti ìṣẹ́ jẹ́ gbòǹgbò ohun tí ó ń ṣe okùnfà ìṣòro ààbò, fàákàjà àti rògbòdìyàn lórílẹ̀-èdè. Èyí wáyé ní ọjọ́ kan náà tí Ààrẹ Bọ́lá Tinubu kéde ní ìlú Àbújá wípé ìgbédìde ètò ọ̀gbìn ti bẹ̀rẹ̀ bí ó ti ṣíde 2,000 ọkọ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ oko tractor láti pín jákèjádò orílẹ̀-èdè lábẹ́ Renewed Hope Agricultural Mechanization Program láti fi mú àlékún bá ètò ọ̀gbìn lórílẹ̀-èdè. NSA àti CDS ní àwọn ìpèníjà méjèèjì yìí ti fa àkóbá fún ààbò lórílẹ̀-èdè. NSA ní ìjọba Ààrẹ Tinubu ti ń gbógun ti ìṣòro yìí nípasẹ̀ mímú ètò àtúpalẹ̀ ẹ̀ka ọ̀gbìn lọ́kùnkúndùn, ètò ìdókòòwò àti ẹ̀ka ààbò láti ṣẹ́gun ìpèníjà wọ̀nyí. Níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìnlá National Security tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ àtijọ́ láti National Defence College ṣe àgbékalẹ̀ ní ìlú Àbújá ní Ribadu, tí Major General PP Malla ṣaṣojú, ti ní àkọlé tọdún yìí tí wọ́n pè ní gbígbógun ti ebi òun ìṣẹ́ fún àlàáfíà àti ìdàgbàsókè Nàìjíríà fi ọwọ́ ba gbòógì ìṣòro tó ń dojúkọ Nàìjíríà, nítorí ìṣẹ́ àti ebi ni gbòógì ìṣòro ààbò àti ìwà ọ̀daràn tí ó yọrí sí àìsí àlàáfíà fún ìlú. Ìdí nìyí tí ìṣèjọba Tinubu fi ń ṣe àlékún àtìlẹ́yìn fún iṣẹ́ ọ̀gbìn. Bákan náà ni CDS náà kéde wípé ebi àti ìṣẹ́ kìí ṣe ìpèníjà kékeré, ó ti di ìpèníjà ńlá fún ètò ààbò, bí ó ti pè fún ìdókòòwò fún iṣẹ́ ọ̀gbìn ní àwọn ìgbèríko. Ó wá rọ ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n ṣe àgbékalẹ̀ iṣẹ́ ọ̀gbìn gẹ́gẹ́ bí iṣẹ́ tí ó lérè jù nípa fífi ààyè gba owó yíyá, ohun amáyédẹrùn àti ọjà tí ó lùjára wọn. Ó ní pẹ̀lú bí àwọn ọ̀dọ́ ṣe ń fi ìgbèríko sílẹ̀ bọ́ sáàárín ìlú ti ń mú àdínkù bá iṣẹ́ ọ̀gbìn. Kí wọ́n jẹ́ kí iṣẹ́ ọ̀gbìn dùn ún ṣe, kí wọ́n má ṣe é ní àríkànṣèkan. Ó wá gbóríyìn fún Renewed Hope Agenda Ààrẹ Tinubu, pàápàá jùlọ ìjọba ara wọn tí wọ́n fi ààyè gbà fún àwọn ìjọba ìbílẹ̀ tí ó jẹ́
ohun èlò pàtàkì fún ìdásílẹ̀ iṣẹ́ ọ̀gbìn. Musa ní a gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ Nàìjíríà tuntun fún gbogbo ọmọ orílẹ̀-èdè láti gbé ìgbé ayé àlàáfíà, ṣe iṣẹ́ tí yóò mú èrè wá, kí wọ́n sì jẹ ìgbáládùn ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ifásitì Ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ Ìṣègùn Òyìnbó àti aláàárẹ̀ kan ti ń ṣe àjọyọ̀ àṣeyọrí iṣẹ́ abẹ kíndìnrín (kidney transplant) tí ó jẹ́ àṣeyọrí àkọ́kọ́ ní ilé-ìwòsàn yìí láti ọdún 2010. Aláàárẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yusuf Abdullahi tí wọ́n ṣiṣẹ́ abẹ fún ní ọjọ́ Àbámẹ́ta sọ̀rọ̀ nínú àkàálẹ̀ fídíò oníṣẹ́jú 28 (28 seconds video) lẹ́yìn tí wọ́n yọ̀ǹda rẹ̀ kúrò ní ilé-ìwòsàn tí wọ́n sì fi òǹtẹ̀ lù ú wípé ara rẹ̀ ti le àti padà sílé láti lọ tẹ̀síwájú pẹ̀lú ìgbé ayé rẹ̀. Nínú fídíò yìí ni Abdullahi ti ní kí aráàlú wá sí ilé-ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Maiduguri fún iṣẹ́ abẹ kíndìnrín, kí wọ́n yéé fi owó ṣòfò lọ ìrìnàjò sí ilẹ̀ òkèèrè nítorí iṣẹ́ wọn pé owó rẹ̀ sì rọrùn. Ó wáá rọ àwọn ọlọ́rọ̀ ọmọ Nàìjíríà kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún ilé-ìwòsàn yìí kí ó lè ṣe ìwòsàn àwọn àìsàn mìíràn tó ní agbára. Gẹ́gẹ́ bí ilé-ìwòsàn yìí ṣe sọ, wọ́n ní Abdullahi wà lára àwọn 2 tí wọ́n ti gba kíndìnrín mìíràn ní ilé-ìwòsàn wọn. Àkàálẹ̀ fídíò mìíràn ṣe àfihàn ibi tí Abdullahi ti ń rìn káàkiri ilé-ìwòsàn tí ó jẹ́ kí ó di mímọ̀ wípé ara rẹ̀ ti yá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ti kéde wípé ogun ti sinmi pátápátá láàrin ilẹ̀ Israel àti Iran kí àwọn orílẹ̀-èdè méjèèjì tó kéde èyí fúnra wọn. Ìkéde adarí US yìí wáyé lálẹ́ àná ọjọ́ Ajé lẹ́yìn wákàtí díẹ̀ tí Iran ju àdó olóró mísáìlì sí US base ní Qatar láti fi gbẹ̀san ìkọlù Amẹ́ríkà tí ó wáyé ní ọjọ́ Ìsinmi sí Iran. Foreign Minister fún Iran Abbas Araghchi ní kò sí àdéhùn lórí Jogúnmi ceasefire ṣùgbọ́n Tehran yóò dáwọ́ ìkọlù dúró bí Israel bá dáwọ́ ìbínú wọn dúró ní aago 4 ìdájí tí ó bọ́ sí òní ọjọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Al Jazeera ṣe jábọ̀, títí di àsìkò ìkóròyìn yìí jọ, Israel kò tíì fìdí ẹ̀ múlẹ̀ wípé ogun ti sinmi. Àwọn méjèèjì sì ń ṣe ìkọlù sí ara wọn nígbà tí Trump ń ṣe ìkéde tí ìdúgbàmù sì ń dún lábẹ́lẹ̀ káàkiri agbègbè ní Iran àti Israel. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.